Ẹ káàbọ̀ sórí ìkànnì YouTube wa, ẹ káàbọ̀ tó bá jẹ́ àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yìn darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ bá wa tẹ subscription button kẹ́dẹ̀ tẹ notification bell sódà gbogbo ìgbà tá a bá ti ń mú review bí eléyìí wa jùmọ̀ máa gbádùn ara wa jùmọ̀ máa ṣiṣẹ́ ẹ̀ lọ bó ṣe ń lọ ẹ ò ǹjẹ́ fìdí máa wò lámú wa Alani ológun ẹrú náà mà tún ni o review apá kẹta ni ẹ̀já sáré ṣiṣẹ́ lé lórí ká sáré sọ̀rọ̀ lé lórí bó ti ń lọ nínú sinimá yìí Alani jámọ̀láyà jámọ̀lẹ́kùn jáwọ̀n ní gbogbo ara ó fi yé Alápìnní wípé bàbá náà lòun o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní ajá tí ó sọnù ni kò kú ní gbọ́ fèrè ọlọ́dẹ ǹjẹ́ Péjú Ogunmola tó wá jẹ́ ìyá Alani kí ló ń wò gan-an a jẹ́ wípé gbogbo wàhálà ìdààmú tọmọ ẹ̀ ń fà nínú ìlú tó ń fẹ́rú ṣe léyìí tó wù ú ń bẹ̀ a jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí i ẹ wò ó tẹ́ bá fẹ́ wo sinimá yìí ẹ sáré lọ sí Yoruba Plus ibẹ̀lẹ̀ tí máa rí Alani ológun ẹrú wà ẹ wá lè gbádùn ẹ bíi pé kẹ́ wò apá kìíní kẹ́ wò apá kejì ibẹ̀ yẹn gangan lẹ ti máa gbádùn ẹ káwájọ máa retí apá kẹta bó ṣe fẹ́ lọ nínú sinimá yìí a mọ̀ wípé kò sí bó ṣe jẹ́ alágbára tó bá ti lágbára jù náà obìnrin ni máa ń padà mú wọn bẹ́ẹ̀ ni kò sí bó ṣe fẹ́ jẹ́ kò dẹ̀ sí ẹni tọ́lọ́run ò lè mú àfẹni tọ́lọ́run bá ṣe tán ni o tó sọ pé yes mo ṣe tán mo fẹ́ mú àfẹni tọ́lọ́run bá tún sí ń wò pé ṣì ní sùúrù náà bóyá yóò yí padà nìkan ni ò ní mú nínú sinimá yìí Alani ó dìkànràn jẹ́gbọ́n sí wọn lọ́rùn nínú ìlú kábíyèsí gòun lẹ́nu ń bẹ̀ àtàlàní àti ìyá ẹ̀ àwọn ló ń da àlàáfíà ìlú láàmú arákùnrin tó wá faragbọ́ tá a torí Alani wọn ní bàbá ka ẹrú inú ẹrú abàjẹ́ lótìtọ́ ni a fún ní òmìnira ǹjẹ́ ṣé òmìnira táwa fún arákùnrin yìí ṣé ò tí wá máa dominira mo gbà ládùúrà pé gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti máa gbọ́ ohùn mi ní wákàtí ọ̀wọ̀ yìí òmìnira ayé yín ò ní di òmìnira fún yín o bẹ́ẹ̀ bá tún ṣe wá ní àǹfààní yẹn láti tẹ àmì gbogbo tó dàbí kùdìẹ̀kùdìẹ̀ nínú ayé yín Ọlọ́run tó ní wákàtí yìí á ṣe kí ni àmùkúrò. Alani ológun ẹrú tó wá ṣe kí ni tó fún ọmọ ọlọ́mọ ní òmìnira àṣé òmìnira tó fún òde nú ẹ̀ tó fi wá di wípé tárákùnrin náà rò pé yes òun ti lómìnira òun lè ṣe bó ṣe fẹ́ òun lè ṣe bó ṣe wù òun tàbádẹ̀ ní ká wò lótìtọ́ tárákùnrin ṣe fún Alani ológun ẹrú ó tọ́ kó fún lómìnira ẹni tó ṣetán láti gba kú ẹni kú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó yẹ ká gbé sàdánkátà fún ni ká dẹ̀ mọ rírì ṣùgbọ́n nínú sinimá yìí Alani ń tiẹ̀ ó ṣe kí ni ó kọjá ayé ẹ̀ débi wípé ìyàwó ọmọkùnrin àfẹ́sọ́nà láti ẹ̀ lè pé gan-an tó fi dé pé ó wọ Alani lójú tálàní sì mógùn títí débi wípé ó tún wá já síkú ẹlẹ́kẹta sinimá yìí yẹn ni pé apá kẹta sinimá yìí yóò rọ sọ̀mù gbogbo wa ló wù mí káwo tẹ́ ẹ̀ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ wá apá kejì ẹ lọ sí Yoruba Plus ìbẹ̀lẹ̀ ti máa rí wò Alani ológun ẹrú ẹ wò àfi kájọ wo sinimá yìí ká wá wò pé at the end of the day gangan kí ló máa ṣẹlẹ̀ sálàní bọ̀bọ́ yìí kí ló máa ṣe ẹni tó fún ní òmìnira ṣé bọ̀bọ́ yóò wà ní retaliate ẹ wò ó dínú apá kẹta sinimá ẹ má gbàgbé báwa náà subscribe ẹ tẹ notification bell ká lè jọ máa gbádùn ara wa thank you.